ìlẹ̀kẹ̀ má jà sílé má jà síta ibì kan mà ní ìlẹ̀kẹ̀ máa já sí. a máa kú Lizzy a máa kó àṣedànù tó tún ti ṣe báyìí. Ó máa kú orí ibú ó máa kó àṣedànù ó máa kó àṣetì. Wọn kì í kí ẹ congratulations wọ́n máa ń kí ẹ pé Ọlọ́run á fòfòrò ẹ̀mí ni. Ìwọ nìkan ni mo rí táyé ò kì í kí pé congratulations tó jẹ́ pé nǹkan ibi nǹkan ìbànújẹ́ nìkan ló máa ń ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ Ṣọlápé. Ibi ìbànújẹ́ ló máa ń ṣẹlẹ̀ sí ẹ. Mo wá gbọ́ tó o fẹ́ máa ṣe damage control. Ṣọlápé o fẹ́ máa ṣe damage control àbí kí ni mo gbọ́ lẹ́nu ẹ̀ yẹn? Ìwọ fẹ́ máa ṣe damage control pé ó kàn mọ̀ọ́mọ̀ sọ pé ilẹ̀ yẹn ó mọ̀ọ́mọ̀. Ẹ gbà mí kẹ́ ẹ. Ẹ̀yin èèyàn ẹ gbà mí. Lizzy sọ pé òun mọ̀ọ́mọ̀ sọ pé government acquisition land ó mọ̀ọ́mọ̀. Ṣé wọ́n fi mo dákú ṣeré mẹ́ka ní ẹjọ́? Ṣé wọ́n fi mo dákú ṣọ́ fi ń ṣeré mẹ́ka? Mo mọ̀ọ́mọ̀ sọ pé láti ti kú nígbà tí láti ò tí kú. Mo kàn mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ wípé government acquisition land ọlọ́jà ó mọ̀ọ́mọ̀ sọ pé ilẹ̀ tó ń tà ìjọba ti gbà á. Orí mi ẹlẹ́dàá mi. Mo rí mú ètè sọnù. Sórí àwa mọ̀ pé ò ta nǹkan kan ṣó ti gẹ̀tì sí. Initially nǹkan táwa mọ̀ nípa ìgbésí ayé ẹ̀ ni pé èmi rò pé ìwọ kọ́ ló nílẹ̀ ó wá ń tà wọ́n bèèzì ẹ̀wọ̀n commission òun bá yàn ta lẹ́yìn ni. But nísìnyí ìwádìí jẹ́ ká mọ̀ pé ìwọ àti àwọn tó wà ní kínní ẹ ti jọ wọ́ọ̀kì ẹ jọ mọ̀ pé ilẹ̀ ìjọba ni ó ti mọ̀ from onset. Kò sẹ́nibọ̀dì tí ò ní mọ̀ how many years tó fi polówó lẹ̀ o lọ sí ministry of land ni àbí ṣé works dẹ̀lẹ̀ ń pè kò verify ilẹ̀ kó tó di pé o gbé jáde as a business tycoon. Is this how to run ẹjọ́ ẹ ṣàánú mi is this how to run a business? Ilẹ̀ tó o ṣe jíngù fún ìwọ tó o sọ pé láti inú oyún ló ti ń tajà ilẹ̀ tó ń lu jíngù lójoojúmọ́ fún o verify ẹ̀ wípé ṣé government acquisition land ni àbí kì í ṣe government acquisition land. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń lu àwọn èèyàn jìbìtì ẹ mú 100 naira wá ẹ mú 50 naira wá ẹ máa san díẹ̀díẹ̀ kò sẹ́nibọ̀dì tó súnmọ́ yín tí ó kọ́lé gọ́ọ̀mẹ̀ntì ti gbalẹ̀ ó ti gbalé o. Ibi tí mo ti mọ̀ pé wàhálà ń wá wàhálà ń bọ̀ ó rúgbó bọ̀ o ẹ̀yin èèyàn ibi tí mo ti mọ̀ ní ọjọ́ tí Lizzy jáde tó gbéwò jáde advice to withdraw file 101 advice to withdraw file 205 advice to withdraw file 45 ẹ máa lọ pátápátá ni ẹ wá gbowó yín padà ibẹ̀ mo ti rò pé ọlọ́jà mélòó tí kọ́sítọ́mà ẹ̀gbọ́n ò bá sanwó pé you are not supposed to come to social media ṣe bó o ní contact wọn message them if there's an issue. Ó wá sórí social media few people ló sanwó ó pé more than 100 names bíi 10 péré ló sọ pé ó ti sanwó àwọn tó kù ó sọ pé ó máa fún wọn nílẹ̀ níbòmí ìyẹn mo ti mọ̀ pé wàhálà ti wà. Ó sọ pé torí pé wọn ò sanwó pé wípé wọ́n da ìwọ ló ní kó máa da díẹ̀díẹ̀ o wípé àti 10 naira àti 5 naira kan ṣáà máa mú wá. Ó wá ní o máa fún wọn níbòmí ọ̀tọ̀ níbi tó rò pé o ralẹ̀ sí o tó ń sanwó lẹ̀ díẹ̀díẹ̀ tẹ́ sanwó lẹ̀ dájọ́ tẹ́ ń contribute use 50 naira to pack 1 million use 50 naira within a month to pack 10 billion nísìnyí. Ìwọ fún ara ẹ ló gbé gbogbo fáìlì wọn wá
tó o ti kọ́kọ́ lù wọ́n jìbìtì ara àti tẹ̀mí níbẹ̀ yẹn mo ti mọ̀ pé ẹ ti bọ́ sọ́wọ́ Lizzy ọlọ́run mo gbé fún ẹ géèmù yẹn wọn dá ọmọ onídán ni ẹ gbàgbé bá ṣe wáyé o mi ń bá tèèyàn jẹ àwọn tó ti bá tiwọn jẹ nǹkan èmi náà sọ bẹ́ẹ̀ ní gbogbo àwọn warriors ó tẹ̀ léèyàn tó yẹ kó ti parí ilé ẹ̀ gbogbo ìgbà tó bá ti lè kó wá wọ California tó bá fi wá tó lọ ṣe kí demonstration fún wa ní California tí bọ̀dá yẹn láti ń kó yanrìn àárí ilé ẹyọ kan kò wá séèyàn tó sanwó pé kó tiẹ̀ kọ́lé ẹyọ kan sórí ilẹ̀ iyanrìn ní iyanrìn ní olúyanrìn kò tiẹ̀ lè sílé ẹyọ kan bó ṣe talẹ̀ tó ń California for how many years kéèyàn kan má tẹ̀lé kó tiẹ̀ jẹ́ pé foundation kó tiẹ̀ gbẹ́ kó tó foundation kó gbẹ́lẹ̀ òkété foundation kó tiẹ̀ gbẹ́ foundation sórí ilẹ̀ yẹn ká tiẹ̀ mọ̀ pé òkè o at least èèyàn kan ti ṣe kíní kan kó ṣe uncompleted building kò sí ṣebí ilẹ̀ tó bá ń tà á máa rí development ńbẹ̀ kò séyàn tó súnmọ́ ẹ tí ò kọ́lé ibo náà wọ́n ń kọ́lé òun sí ṣọ́run ni ṣé ẹ ti ń talẹ̀ lọ́rùn ni Ṣọlá pé ṣọ́run ló ti fẹ́ fún wọn nílẹ̀ ni. ṣé ọ̀run ló ti fẹ́ fún wọn nílẹ̀ ní Ṣọlá pé. Wọ́n ti gbá wa o ẹ̀yin warriors olórí jagunjagun ti gbá wa o ìyàwó bọ̀dá láti ó ti lù yín jìbìtì owó jìbìtì ara jìbìtì ẹ̀mí ìwọ tó máa kígbe jíṣọba ó lè ó ṣe kíní kan ìwọ kọ́ ló lè ń sìn ó lè ajíbó ó lè ọba ti sọ táyà sí ẹ lọ́rùn onúdùn wọn ta àwọn ìyá lọ́jà yẹn ọba ti sọ táyà gbogbo fi tá a wáyà ní sí ń bẹ̀ bó ṣe tún fẹ́ lọ jí stone jí gbogbo ẹ̀ ṣe fẹ́ transfer onúdùn wọn ta ó ọlọ́run ọmọ jagun mẹ́ olé ọlọ́run àwọn èèyàn àti igbe burúkú àti tánú lé wọn báyìí pé àwọn ti fowó ṣòfò torí ẹ fẹ́ gang fight. ibi tó o ti ralẹ̀ sí bí kan tó ti sọ fún ẹ pé àwọn ò lè fún ẹ lẹ́ẹ̀mẹ́mọ́ o àwọn máa lọ fún ẹ lẹ́ẹ̀mbò mi ibẹ̀ mo ti wò pé wàhálà ti ń wá o wàhálà ti fẹ́ máa bọ̀ o. wàhálà ti fẹ́ máa bọ̀ o. then fast forward to àti bòmí o àti bíi tẹ́lẹ̀ o ìjọba ló ní gbogbo ẹ̀ ewu èèyàn tó ti máa dá 5 million 10 million 20 million 50 million tani I hate Ìyábọ̀ Òjó yẹn àdàbí títún jẹ́ orí àwọn warriors àdàbí ti dáhùn abájọ tí Adébíyìnpé ṣe fò kúrò ń bẹ́ẹ̀ pé Ọlọ́run má jẹ́ wọn ò gbọ́dọ̀ gbọ́ wípé wọn wà ń bí báyìí bí tó ti lu àwọn èèyàn jìbìtì Adébíyìnpé ti mọ̀ pé Lizzy ti lu àwọn èèyàn jìbìtì ló fi kánlẹ̀ kì í ṣe olórí ẹ̀fọ́ lórí ilẹ̀ formality nìyẹn because Adébíyìnpé don't even have to tell anybody that she's no more in fracas she's no more associated with this person. Adébíyìnpé èmi tẹ̀ sí rò pé bí a torí pé wọ́n fún Adébíyìnpé ní Ọlájí race cottage tó ń kígbe bóyá nǹkan tó dùn mọ̀mọ́ nìyẹn àṣẹ Adébíyìnpé ti rí pé ṣé mọ̀mọ́ wọn lókè ọ̀hún Lizzy àti mọ̀mọ́ wọn lókè ọ̀hún ìkankan làwọn méjèèjì. Adébíyìnpé ti rí pé wọ́n ti gbá àwọn èèyàn ó ti mọ̀ pé wọ́n ti gbá àwọn èèyàn. ìgbà t'Adébíyìnpé rí pé wọ́n ti gbá àwọn èèyàn tó ti mọ̀ pé wọ́n ti gbá àwọn èèyàn kò sí nǹkan kan mọ́ ọmọ ọlọ́mọ tètè ṣe kí ni kójú má rí bí gbogbo ara lògùn ojú bẹ́ẹ̀ ewúro ni. orúkọ Adébíyìnpé ò bá bàjẹ́ bí orúkọ Lizzy
báyé Lizzy ṣe bàjẹ́ lórúkọ Adébíyìnpé náà ò bá ọlọ́run o. ọmọ àbí ìpani ẹnìkú mẹ́ yẹnukú orin yẹn ló yẹ kéèyàn máa play sí. orin tí Àríjà ń ṣe yẹn. Àríjà ń ti rí ẹ tán. ó ti rí ṣẹ̀dá ẹ̀, ó ti rí nǹkan tó máa dà, ó ti rí ilẹ̀ ìjọba ló ń tà tó gbé California sórí ẹ̀. ilẹ̀ ìjọba Lizzy ó wá sọ fún wa pé ò mọ̀ pélé ìjọba ni. ó tún wá yí ege sórí bọ́lọ̀ ṣe máa ń mọ̀ ẹ́, bọ́lọ̀ ṣe máa ń ba tiẹ̀ jẹ́. it's so simple tó jẹ́ pé ìwọ fún ara ẹ náà ló máa sọ pé ó mọ ìwọ fún ara ẹ náà ló tún jáde tó tún sọ pé ó mọ̀ mọ̀ sọ bẹ́ẹ̀. àwa wá jọ pònú, àwa wá ponú bíi tàwọn warriors. ṣòro gbá wà ponú bíi tàwọn warriors. ìwọ wá ń sọ fáwa pé ó mọ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ ni mo mọ̀ mọ̀ dákú ní Mẹ́kà ni. mo fẹ́ fi wo nǹkan táwọn èèyàn máa sọ kò ní jẹ́ èèyàn tó fún ẹ fọ́mátì. kò mà ní dáa fún ìyá ẹ lọ́nà ọ̀run. olè ló ṣàfẹ́ wá jà. gbogbo àwọn tó sọ pé wọ́n jà yín lólè ni wọ́n bá ti ayé ń jẹ́ ni wọ́n ò ní nǹkan kan. àṣé ìwọ gan ni ò ní nǹkan kan tó ń já àwọn èèyàn lólè. mo máa ń sọ bẹ́ẹ̀ náà. àwọn tó bá ti lè wà quick láti wá push narrative síta pé nǹkan báyìí lágbájá ṣe, nǹkan báyìí ní tàrẹ̀dó ṣe, ẹ wò èèyàn báyìí ni èmi mo mọ gbogbo ẹ̀ ń ṣe tán. ẹ ṣọ́ra fẹ́ nìyẹn torí nǹkan gangan tẹ́ni yẹn ń ṣe ló ń sọ pé yàn mí ì ṣe. ẹ ṣọ́ra fẹ́ nìyẹn nǹkan tẹ́ni yẹn ń ṣe ló ń sọ pé yàn mí ì ṣe. bí Ṣọlá pé ṣe wà yẹn ó mọ̀ pé ó ti bàjẹ́ fóun, ó mọ̀ pé ó ti tán fóun. But she doesn't want to go down easy. àgbà tó tún bá tẹ̀yìn warriors jẹ́. ẹ mọ̀ pé tí ẹ̀ ní náà tẹ́lẹ̀ náà nu warriors náà ẹ ń wojú Ọlọ́run ni. gbogbo tọrọ kọ́bọ̀ yín ó tún ṣe gbogbo ẹ̀ mọ́ra. ó yá ń sìn ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì ti gbalẹ̀ ó ní nǹkan ti gba nǹkan. Ṣọlá pé ibo ló tún fẹ́ ó tún gbé lọ sórí omi. rí bó ṣe súnmọ́ etí òkun tó lóun tún ń ta another palm wine àbí kí ló pè palm wine estate lórí omi. tó tún gbé lọ sórí omi ẹ̀yìn èèyàn. ọ̀sán kan òru kan ló fi California lẹ̀ tó tún gbé lọ sí palm wine estate. California tí ò sí yàn ọ̀kan tó rí ilé ẹ̀yọ kọ̀ọ̀kan. iye àwọn nǹkan tó máa ṣe example nìyẹn pé kó tó lọ sí bíbáyìí báwo làwọn èèyàn tó lọ sí bíbáyìí báwo láyé wọn ṣe rí. ṣáyé wọn dá sí ni àbò bàjẹ́ sí. Florida olùlẹ̀, California ilẹ̀ ìjọba. wọ́n tún ti gbé páàmù wá sí kẹ́tù lọ dowó nù, kẹ́tù lọ fowó ṣòfò, kẹ́tù ṣòfò ara kẹ́ ẹ ṣòfò ẹ̀mí torí pé ẹ fẹ́ gbèjà. ó lè ní Lizzy wá jà lórí social media. ẹ rí gbogbo èèyàn sọ pé èèyàn báyìí nǹkan báyìí. nǹkan báyìí tóun sọ pé báyìí ṣé kò dẹ̀ ti tó. ó ti sọ̀rọ̀ ṣé bá débi pé ṣì sọ bẹ́ẹ̀. ó ti sọ̀rọ̀ nípa kínní yìí. àwọn èèyàn ti rí wọ́n ti wà bí ẹ̀ ó ò dẹ̀ máa lọ kó lọ tọ́jà ẹ kò sọ́jà tó fẹ́ ta ọjà jìbìtì. bọ́dà láti tó ń fẹ̀ṣẹ̀ jẹun ẹ ti wá rí pé ọ̀rọ̀ wọn bára wọn mu dáadáa. bọ́kọ ṣe ń jalè níyàwó ń jalè olè làwọn méjèèjì. bí ọkọ ṣe ń jalè níyàwó ṣe ń jalè yìí. mo kàn ń wò báyìí mo sọ ara ẹ tutù ara ẹ sì lé lẹ́nu ọjọ́ mẹ́ta kí ló ń ṣẹlẹ̀. ó dàbò ti wọ gbèsè àwọn olówó ti fẹ́ gbowó ẹ̀ ó dẹ̀ ti ń sọ no refund o kàkà kó refund ẹ ó máa lọ fún ẹ nílẹ̀. ìwọ tó jẹ́ ọmọ kí n sọ pé ojú ọmọ Abẹ́òkúta ó máa lọ fún ẹ nílẹ̀ sígbó. Lizzy máa lọ fún ẹ nílẹ̀
sí ibo. Báwo ló ṣe fẹ́ kọ́lé? Báwo ló ṣe fẹ́ ṣe? Ìyẹn tí ò bá tún ṣe pé ó tún lu jìbìtì. Ibi tí Lizzy tún sọ pé òun tún fẹ́ lọ fún yín lẹ́sìn, ẹ̀yin ẹ lọ wò ó bóyá ilẹ̀ tẹ̀ gbórí ibẹ̀ kọjá. Ṣé mo pé táwọn bá ń sọ̀rọ̀ àwa wọ́n ètò ẹ̀ ni wọ́n fẹ́ pa ni kọ́ má pọ̀ ọmọ wọn fún wọn. Wọ́n ti wá pẹ̀yìn ń sìn báyìí. Wọ́n ti wá pa ẹ̀yìn ń sìn báyìí. Ọlọ́run jẹ́ ònùgbùmẹ̀ mo gbé fún ẹ. Ó try. Sórí iṣẹ́ scamai látòdì ọ̀run lọ́lọ́run ti fi rán ẹ. Ó jẹ́ ẹ lọ́wọ́ dáadáa. Àwọn táyé wọn ti bàjẹ́ náà ló ń bá tí wọ́n jẹ́ sí o. Bẹ́ẹ̀ ni because èèyàn táyé ẹ̀ ti dá àtọ̀ọ́kán báyìí ló ti máa rí pé something is just not right with this woman. Àwọn tó dáa fún they don't need to tell you. Àtọ̀ọ́kán báyìí ló ti máa rí pé nǹkan kan ò wàá mọ̀ pé nǹkan kan ṣé Lizzy jó èèyàn tó gbádùn? Ṣé Lizzy ṣójó èèyàn tó gbádùn? Ṣójó èèyàn tó táyé ẹ̀ta sọ́sán? Ṣójó èèyàn tó wá òkè? Ẹ lọ gbèjà olùgbèjà jagunjagun olùgbèjà ẹ wọlé ayé yín lóde ibi tẹ́ tún ti gbèjàgbèjà wọn tún gbá yín bẹ́ẹ̀. Ṣé Lizzy ò tiẹ̀ ní tìjú ni? Lizzy tún ló ń gbáyàn ó tún ló ń gbá àwọn èèyàn. Mi ìmọ̀ kan tí mo fẹ́ sọ mọ́ ọ̀rọ̀ ò ti sọ̀rọ̀ ẹ̀ báyìí. Àdàbí ò ti dáhùn lórí àwọn warriors báyìí. Àdàbí ti gbá àwọn warriors ṣubú. Àwọn warriors ti kọjú ìjà síra wọn. Lẹ́yìn kan máa yọ́ lọ lẹ́yìn kọ̀ọ̀kan. Ẹ rí bí godmother ló kọ́kọ́ fò kúrò wípé oníyanjú má bà tèmi jẹ́. Godmother ló kọ́kọ́ ṣe kí ni lójú bá ehoro. Àwọn tó kù máa yọ dànù lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan pé lórí burúkú lobìnrin ó lè ní lẹ́yìn ìgbà tó ti gba millions lọ́wọ́. Ó ní àwọn tètè mọ̀ after how many years tó polówó California. Ó ní ẹ tètè mọ̀ ṣé wàá sọ pé o mọ̀ pé California àjọmọ̀ ìwọ àtàwọn tó talẹ̀ fún ẹni pé California kì í ṣe ilẹ̀ ìjọba ní but kí ni wọ́n gbé fún ẹgbẹ́ kó lọ fi scam àwọn èèyàn. Ṣé rántí ìjọ kan títí ti lọ sílẹ̀ onílẹ̀ ẹ rí bó ṣe yọ̀bọ̀n sí tó fẹ́ pa wèrè dànù. Anyways ẹ ṣàkó oríire oríire kan ò délé ìlọ́nà bẹ́ẹ̀ ni ẹ nílé sùn báyìí o àti oníkòkó ẹ̀ àti kòkó ibi tẹ́ máa gbẹ mọ́ leléyìí o. Ọmọ tó ti gbọ́n ó gbọ́n dáadáa ó gbọ́n nú ó gbọ́n ta òun ò lùzì. Ṣé Lizzy lùzì ni kò lùzì? Ẹ̀yin lẹ ti lọ ṣe kí ni ẹ ti fowó ṣòfò. Ayé ta ló bàjẹ́ ayé yín nítorí àtilẹ̀ àtowó ẹ lè rí nǹkan kan ẹ ti gbàgbé contract ẹ sign ni no refund. Ó yá gbéra ajá fọ́ gbéra ẹ ti gáńbù owó yín. Ìyá ẹ pẹ̀lẹ́ awífúnni kó tó dání àgbà ìjàkadì ni. Ẹ ti gáńbù owó yín ẹ ti fowó ṣe fracas. Lizzy ò dẹ̀ kì í ṣe fracas but welcome me to fracas. Ṣé ó ti yé? Kò ṣe fracas ṣùgbọ́n welcome me to saga, welcome me to fracas, welcome me to froster. Ẹ̀yin warriors how market ẹ dáhùn náà ṣára yín dẹ̀ tí wàá balẹ̀ sí báwo lẹ ṣe máa like spicy wọ́n ti talẹ̀ bojì fún yín o wọ́n ti ta ẹ wò ẹ̀yin lẹ́kọ̀ọ́ kánjú ṣẹ́rọ̀ ọ̀rọ̀ tó wà lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ dìjà tẹ́ ẹ̀ bá rí lẹ̀ láyé ẹ máa rí lẹ̀ lọ́rùn ó ti tán. Lizzy ti gbowó ilẹ̀ ọ̀run yín ó ti gbà láyé ń sìn kẹ́kọ̀ọ́ lọ sọ́run kọ́ lọ allocate ilẹ̀ fún yín ṣẹ́wọ̀n kó sì pé ẹ̀ ń bájọba dulẹ̀ kò sí yẹn mọ́ lọ́rùn
ẹ má wọrí, ojú ló ń kan yín. Kì í ṣe dandan, kì í ṣe gbogbo èèyàn ló máa kọ́lé nílé ayé yìí. Ẹ lọ kọ́lé sọ́run. Bẹ́ẹ̀ ni, tẹ́ bá lọ yọ Lizzy lẹ́nu àbí tẹ́ lọ bẹ̀rẹ̀ sí ní jà, ó máa ṣe ṣóò fún yín, ó máa gba ẹ̀mí yín ni. Ṣó ti yé yín? Ẹ má drag orúkọ Lizzy, ẹ má call ẹ̀ out. Tẹ́ ẹ̀ bá rí lẹ̀ láyé, tẹ́ ti fowó ṣòfò, tẹ́ ti fòógùn yín ṣòfò, ẹ máa fún yín lẹ̀ lọ́rùn. Fàkátì eléyìí kì í sọ̀rọ̀ kínní mọ́. Ẹ kúrò lórí ẹ, sunkún díẹ̀ kẹ́ kúrò lórí ẹ. Akúkú sọ fún yín. Ẹ̀yin lẹ sọ pé we hate Ìyábọ̀ Òjó, we hate Ìyábọ̀ Òjó. Lizzy la fẹ́ bá lọ, ẹ dẹ̀ ti bá lọ sí nǹkan tójú bá rí kẹ́ ẹ fara mọ́. Mo láìkí ọmọ yẹn, ọmọ tó ṣá prápra. Ẹ gbọ́ tí godmother ẹ̀ sọ pé àbí adopted náà àbí bo ní Bímpé wà sí báyìí àti ẹ̀mọ́ orú ìyá tí Bímpé jẹ́. Tó sọ pé ọmọ òun tó ṣá prápra, tó ṣá própró, ọmọ ọlọ́mọ wàá ṣe eré yénùgbò rẹ̀. Ọlọ́run wà ó ṣe thank you bó ṣe bá yá àwọn warriors jẹ. Àwọn náà etí wọn ò kì í gbọ́, so ó dáa bó ṣe kọ́ wọn lọ́gbọ́n. Ṣé o mọ̀ pé wọn ò gbọ́n? Àwa lágọ̀ àbí àwọn ló gbọ́n? Bẹ́ẹ̀ ni, ọlọ́gbọ́n lórí ẹja mú. Ayé yìí ti bàjẹ́. Alpha in Obanla's voice. Alpha. Ọlọ́ṣàánú wa o, wọ́n ti lù wá jìbìtì o. Àwọn tó gánú ayé, wọ́n ti lù wá jìbìtì o. Ọlọ́run, àánú ilẹ̀ ṣe mí ọlọ́. But ẹ wo, this shall pass. Ẹ máa gbalẹ̀ yín lọ́rùn, ẹ má wọrí, ẹ mọ́kàn, ẹ ṣọkàn gírí. Bẹ́ẹ̀ ni, ikú tó yẹ kó pa Ṣọlá pé kó wú pa yín dànù. Ó bẹ́tà, bó ṣe rí nìyẹn. Defend her to the last call. A wí fún yín, ẹ̀yin lẹ gbọ́. So let this one go. Ẹ sunkún díẹ̀. Kẹ́ nojú yín nù, kẹ́ ṣe kíni, kẹ́ jẹ oúnjẹ kí gidi. Kẹ́ jògúnfe tó ṣe kíni, kẹ́ tún pa mí, kẹ́ tún kó fún. Bó ṣe yẹ kó máa lọ nìyẹn. Ọmọ dáadáa ni. Ẹ má ṣe báyìí jàre.